ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Edo ní kí ìyàwó Two-Face Natasha Osowaru wá ṣàlàyé ara rẹ̀. Ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Edo ti pàṣẹ pé kí ìyàwó gbajúgbajà olórin tàkasúfèé ní Two-Face Idibia ìyẹn Honorable Natasha Osowaru Irobosa yọjú sí ìgbìmọ̀ tó ń rí sí ìwà ọmọlúàbí àti àǹfààní nílẹ̀ náà. Natasha tí ìfẹ́ òun àti Two-Face gbòde lójijì ní asòfin tó ń sojú ẹkùn Ego ní ìpínlẹ̀ Edo. Ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí sì ni ìwà tí àwọn asòfin ẹgbẹ́ rẹ̀ kà sí ìdójútì jẹ́ jáde tí wọ́n fi ní kó wá ṣàlàyé. Abẹnugan ilé ìgbìmọ̀ asòfin Edo Blessing Agbebaku ló kéde lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ kejì oṣù kejìlá ọdún 2025 lásìkò ìpàdé pé Honorable Natasha Irobosa ní láti yọjú sí ìgbìmọ̀ tó ń rí sí ìwà ọmọlúàbí àti àǹfààní láti jẹ́ ká mọ ìdí tó ṣe fi ilé ìgbìmọ̀ wọlé. Bákan náà ni Agbebaku kéde pé Natasha tún ní láti ṣàlàyé ìdí tí iye náà kò ṣe ní fi ìyà jẹ. Láàrin ọ̀sẹ̀ kan ni wọ́n ní kí ìyàwó Two-Face yọjú kí ìgbìmọ̀ tí yóò rí sí ọ̀rọ̀ rẹ̀ sì mú ààbọ̀ wá láàrin ọ̀sẹ̀ méjì. Bí Two-Face ṣe jẹ́ gbajúmọ̀ olórin tí ọ̀pọ̀ èèyàn fẹ́ràn tó, àwọn ohun tó ń ṣe àwọn olólùfẹ́ rẹ̀ ní kàyéfì ló ń ṣẹlẹ̀ sí i tó sì ń torí rẹ̀ di ọmọ tí ayé ń sọ lórí ayélujára látìgbà tó ti fẹ́ Natasha Osowaru. Ọ̀pọ̀ ìgbà ni wọ́n máa ń yànnàná ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ náà tí ìròyìn sì máa ń gbé pé ojú ọkùnrin tí wọ́n ti ń pè ní tú bàbá yìí rí nǹkan nínú ìgbéyàwó tuntun yìí. Ní ti èyí tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ tí ilé ìgbìmọ̀ asòfin Edo fi ránṣẹ́ pé ìyàwó rẹ̀ yìí ó wáyé lásìkò tí Two-Face fi ara rẹ̀ hàn lórí ètò orí Instagram kan tí atọ́kùn ètò Daddy Freeze ń darí. Lórí ètò náà ni àwọn èèyàn míì náà ti darapọ̀ pẹ̀lú àwọn èèyàn tí Two-Face pàápàá ti bá ṣiṣẹ́ pọ̀ rí. Kò pẹ́ tí tú bàbá darapọ̀ mọ́ ètò náà ni Natasha náà fi ara hàn. Àríyànjiyàn bẹ́ sílẹ̀ láàrin tọkọ-tìyàwó náà bí ètò ọ̀hún ṣe ń lọ lọ́wọ́ kí á sì ní Two-Face kúrò lórí ètò ọ̀hún. Akọ́tún ètò náà ti ṣe Daddy Freeze ló gbé fọ́nrán ọ̀hún tó ṣẹlẹ̀ yìí jáde lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ yìí lójú òpó Facebook rẹ̀. Ṣáájú ní fídíò kan náà ti jáde sórí ayélujára níbi tí wọ́n ti ní ọlọ́pàá mú Two-Face ní UK lẹ́yìn tí ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin òun àti Honorable Natasha. Ta ni Natasha Osowaru gan-an? Orúkọ rẹ̀ ní kúkú ni Natasha Irobosa Osowaru. Àwọn èèyàn máa ń pè ní Honorable Natasha. Òṣèlú ni ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Edo láti inú ẹgbẹ́ òṣèlú PDP ni. Àkọsílẹ̀ ìyàwó Two-Face yìí láti ọ̀dọ̀ àjọ elétò ìdìbò INEC sọ pé ìjọba ìbílẹ̀ Ego ní ìpínlẹ̀ Edo ni wọ́n ti bí Natasha lọ́jọ́ 14 oṣù kọkànlá ọdún 1994. Lọ́wọ́lọ́wọ́ yìí òun ni igbákejì olórí ọmọ ẹgbẹ́ tó pọ̀ jùlọ nílé ìgbìmọ̀ asòfin Edo. Amòfin ni Natasha. Ó gbé nínú ẹ̀kọ́ ìmọ̀ òfin ní yunifásitì Igbinedion ìpínlẹ̀ Edo. Ó sì kẹ́kọ̀ọ́ àgbà ní State University orílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ̀kọ́ nípa fíìmù ṣíṣe ló kọ́ níbẹ̀ kó tó darapọ̀ mọ́ òṣèlú. Àwọn ọ̀dọ́ àti àwọn obìnrin ló máa ń gbẹnusọ fún un láti rí i pé ìdàgbàsókè ń bá wọn. Oṣù kọkànlá ọdún yìí ni òun àti Two-Face bí àkọ́bí ọmọ wọn ọmọkùnrin. Ẹ ó rántí pé Annie Macaulay ni ìyàwó tí ọ̀pọ̀ èèyàn mọ̀ pẹ̀lú Two-Face fún ọdún pípẹ́ tí wọ́n jọ máa ń fi ìfẹ́ hàn kiri. Ṣùgbọ́n lójijì ni tú bàbá àti Annie túká tí èyí sì dùn ọ̀pọ̀ àwọn olólùfẹ́ wọn. Bí Annie ṣe lọ ni Natasha gba ipò ìyàwó tuntun lọ́dọ̀ Two-Face bó tilẹ̀ jẹ́ pé awuyewuye jẹyọ lọ́tún lósì lórí àjọṣepọ̀ náà nígbà yẹn. Ìròyìn yàjíyàjú fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ bá wa pín ká kí a sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ti jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.